Hello, ẹ̀yin èèyàn wa. Mo kí yín rẹpẹtẹ. Ẹ ṣé gan tẹ fi ń tẹ́tí sí wa ní gbogbo awuyewuye wa. Ṣé ẹ mọ̀ pé tá bá rí àní sọ, wọ́n tún ti gbé mi dé o. Kí gbogbo yín kẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ gbọ́ dáadáa. Torí ẹ mo ṣe sọ fún wa pé every time wá dàbí pé bóyá kò jọ pé mò ń wàásù. Bẹ́ẹ̀ ni, a gbọdọ̀ máa wàásù. Wọ́n ní ọ̀rọ̀ lọmọ ilé tí ń jẹ fáwọn tí ò bá fẹ́ gbọ́rọ̀. Wọ́n ní ogun èṣù ní Nàìjíríà wa yìí. Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹ gẹ́gẹ́ bí àdúrà wa. Kò ní ṣẹ o, láéláé kò ní ṣẹ. Orin wa kan ló sọ wípé ogun èṣù lórí ayé wa o kò ní ṣẹ. Ogun Sátánì lórí ilẹ̀ Nàìjíríà kò ní ṣẹ. Kò ní ṣẹ o, kò ní ṣẹ. Kò máa ní ṣẹ o, kò ní ṣẹ. Láyé títí ayé àtúnwá kò ní ṣẹ. Gbogbo ogun èṣù lórí ilẹ̀ Nàìjíríà kò ní ṣẹ. Gbogbo ogun èṣù lórí Yorùbá, lórí ilẹ̀ Yorùbá, lórí Sunday Igboho, lórí gbogbo àti Baba Akintoye àti gbogbo àwa tá nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà, pàápàá jùlọ ní orílẹ̀-èdè Yorùbá. Agbára Ọlọ́run, ogun èṣù ò ní ṣẹ. Agbára ẹ̀jẹ̀ Jésù kò ní ṣẹ. Kí ló dé wọ́n tún fẹ́ gbé mi dè? Wọ́n tún gbáṣà mi dè. Ń bá rí gbọ́ pé, wọ́n sọ wípé àwọn lọ́balọ́ba wọ́n fẹ́ ṣe meeting ní on the 7 November. Wọ́n tiẹ̀ lọ torí mo gbọ́ pé wọ́n invite kí Sunday Igboho kóhun náà dé lọ́dọ̀ Ẹlẹ́gùṣì ni mo ti gbọ́ news yẹn. Mo ṣáà gbọ́, mo ní mi nǹkan tí ẹ fi ọkàn sí. Bẹ́ẹ̀ kí ni à ń pè lówe ó láronú. Kí ni wọ́n fẹ́ dá lérò àṣírí tú? Bó ṣe ń yọ́ sóná lèèyàn ń yọ́ gbọ̀nà. Àṣírí ti tú. Kí ni ìtumọ̀ meeting wọn? Ó ti escalate o. Díẹ̀díẹ̀ ó ti escalate. Wọ́n ní àṣejọba Sharia náà fẹ́ múlẹ̀ nítorí pé a fẹ́ gba Yorùbá nation yìí. Àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe ọmọ ọkọ Yorùbá. Àwọn àtọ̀runrìnwá tó wá forúkọ jẹ́ pé Yorùbá ni wọ́n tó ń sọ èdè. Wọ́n ní Yorùbá ni wọ́n tí gbogbo wọn ti claim Lagos pé Lagos. Tẹ bá wò fínífíní Lagos ìlú gbogbo everybody ni. Because àwọn tó tiẹ̀ wá mú Èkó tó wá tẹ̀dó sékò, àwọn Benin. Kí ni ìtumọ̀ Èkó? Kí ni ìtumọ̀ Èkó? Àwọn Benin èdè wọn ni. Àwọn náà sọ Èkó lÉkòó títí èní tá ń sọ wípé Èkó. Ká tó wá sọ wípé wọ́n ní Yorùbá. Gbogbo wa wá láti olúkálùkù látọ̀nà jíjìn tí gbogbo wa wá tẹ̀dó sékò yìí. Tó fi wá sọ wípé ẹnìkan ló lÉkòó. Kò sẹ́ni tó lÉkòó. Ọlọ́run ló lÉkòó. Ọlọ́run ló mọ bí ìlú Èkó yẹn ṣe tẹ̀dó sí. Tó tẹ̀dó sékòó. Ọlọ́run ló mọ ọjọ́ tó tẹ̀dó sékòó. Ọlọ́run ló mọ gbogbo àṣírí yẹn. Àwọn Benin náà wá tẹ̀dó sékòó tó ń sọ wípé bíbà ní Èkó. Èkó ló máa jẹ́. Tá bá ní ká sọ ká dálẹ̀ ká tó ṣà. Gbogbo àwọn ọmọ àlè Ìkòròdú, gbogbo àwọn ọmọ àlè, sorry, àwọn ará Ìkòròdú ẹ jọ̀ọ́ ẹ má bínú. It's a slip of tongue o. Gbogbo àwọn ọmọ àlè Yorùbá gbogbo náà wá. Wọ́n wá láwọn tó wá tẹ̀dó sí kíní. Àtọmọ ọkọ àtọmọ àlè gbogbo náà ń claim Èkó yìí. K'Ọlọ́run ṣàánú. Wọ́n ní on the 7 November wọ́n fẹ́ dá Sharia because nítorí pé Sunday ọ̀rọ̀ gbogbo ẹ̀, ọ̀rọ̀ Yorùbá nation ṣá ló fa gbogbo pálapàla nǹkan tí wọ́n fẹ́ fàyọ. Torí ẹ̀ mo ṣe ń sọ wípé gbogbo èrò búburú lórí àwọn ọmọ àlè Nàìjíríà, àwọn ọmọ àlè Yorùbá kò ní ṣẹ. Gbogbo ogun èṣù kò ní ṣẹ. Gbogbo ogun ọ̀tàkọ̀tà kò ní ṣẹ. Gbogbo agbára kágbára lórí pé ká lè di Yorùbá nation yìí tí wọ́n sọ wípé kò ní ṣe é ṣe, kò ní ṣojú wọn ni. Nígbà tí Yorùbá nation tó bá máa dé, lágbára Kristi ọba ìyanu, lágbára Ọlọ́run Olódùmarè, ìyanu á ṣẹlẹ̀. A máa rí Yorùbá nation yìí gbà. Kí ló dé? On the 7, òun ló ti wọlé tán yìí. Ní November, ṣáṣírí nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Àbájọ náà pé Sunday Igboho, wọ́n invite ẹ̀, wọ́n fẹ́ ṣe meeting ní ọ̀dọ̀ Elégùṣì lÉkòó. Gbogbo àwọn lọ́balọ́ba, gbogbo àwọn joyè, gbogbo àwọn kiní kan gbádàkodo pé on the 7 November wọ́n fẹ́ ṣe àṣẹ Sharia.
Èwo ni ìtumọ̀ ṣàríà? Kí ló fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn, wọ́n tún fẹ́ ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Ṣé àwọn wọ́n ṣe ti àwọn Muslim, àwọn kiní náà kọ́kọ́ bẹ̀rẹ̀. Rádaràda náà fẹ́ kán kọ́kọ́ bẹ̀rẹ̀ àtàwọn oníṣẹ̀ṣe. Wọ́n bẹ̀rẹ̀ pé àwọn wọ́n fẹ́ ní ìjà ẹ̀sìn. Nígbà bá tún yá wọ́n tún takora wọn pé kò sí ká tún jàjà ẹ̀sìn, kò sí ká ṣe kiní kan. Ná bá lọ dárúkọ ṣàríà. Ẹ wo àtìgbà tán tí ń pariwo ṣàríà. Tí wọ́n sọ pé kán má gbé ìyẹn wá o, àmàlà tí ò lọ bẹ́ẹ̀ nílùú yìí. Kán má tí sọ pé àwọn lọ́balọ́ba àwọn Yorùbá náà fẹ́ ṣe. Kí ni ìtumọ̀ nǹkan tó fẹ́ dálẹ̀ lórílẹ̀-èdè wa yìí? Kí ni ìtumọ̀ ìtàn fẹ́ dálẹ̀ lórí Nàìjíríà yìí? Ṣàríà. So it mean pé gbogbo wa pátápátá, àtẹni tó ń sin Ọlọ́run, àtẹni tó ń sin èṣù, kò sẹ́ni tó free nílùú yìí mọ́. Kẹ́ máa wo nǹkan táwọn Yorùbá fẹ́ dálẹ̀. Àwọn Yorùbá, àwọn ọmọ àlè, sorry Yorùbá bí báwo. Bí bá wa la sọ pé a fẹ́ jẹ́ Yorùbá nation. Àwọn ìtàn sọ pé wọn kì í ṣe ọmọ ọkọ Yorùbá. Àwọn náà fẹ́ dá gbogbo eléyìí lẹ̀. Wọ́n fẹ́ dá rúgúdù lẹ̀. Wọ́n ti ń wá bọ́n ṣe fẹ́ ṣe. Wọ́n fẹ́ fa ogun sí orílẹ̀-èdè yìí. Wọ́n fẹ́ fà pẹ̀lú bá ṣe ń tún ṣe, tá ṣe ń ṣe. Àwọn ọmọ àlè Yorùbá yẹn, àwọn náà lọ kó àwọn kiní wọlé, àwọn Fúlàní. Pé kán wá tọ́jà. Wọn ò dẹ̀ lẹ́mìí ìjà náà o. Yorùbá ò lẹ́mìí ìjà o. Wọ́n lọ ká àwọn Fúlàní. Ìgbà kan náà wọ́n ti face àwọn Igbo. Darí wọ́n tún face àwọn Mọ́là, àwọn Fúlàní. Torí Mọ́là yàtọ̀ sí Fúlàní. Wọ́n tún lọ ká àwọn Fúlàní. Àwọn yẹn wá bẹ̀rẹ̀ sí ní ṣe pabambarì tí wọ́n yẹn ló wá lé kẹ̀ǹkà. Àwọn Fúlàní yẹn ló lé kẹ̀ǹkà. Àwọn Fúlàní yẹn dẹ̀ ní ìran àwọn kan ní ilẹ̀ Yorùbá. Ní ìran àwọn Fúlàní, òun ni ìran ti Ìwó, oníwọ̀ of Ìwó. Torí a gbọ́ pé Fúlàní làwọn yẹn jọba lé lórí. Àwọn yẹn ni àwọn Fúlàní bá dé ìlú yẹn, wọ́n máa ṣe yàlà, wọ́n máa ṣe yòlò. Ẹ rí i pé wọ́n dẹ̀ pera wọn ní Yorùbá. Aláwọn Yorùbá, àwọn ọmọ àlè Yorùbá, àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀. But àwọn Yorùbá gidi tó fẹ́ ṣe Yorùbá nation, àwọn alálùbáríkà àwọn Yorùbá, àwọn yẹn ni pé kán fẹ́ peace. Peace ni gbogbo wa ń wá nílẹ̀ orílẹ̀-èdè yìí. Ìyẹn àwọn Yorùbá nation wọ́n fẹ́ peace. Ṣé kán tiẹ̀ fi wá lẹ̀ ká tiẹ̀ lọ ṣe peace wa sí, ká dá country wa ṣe. Àwọn Yorùbá nation wọ́n kọ̀, wọ́n ṣà ń wá wa níjà. Ọlọ́run ò ní jẹ́ kí ìmọ̀ wọn jọ o. Lágbára Kristi, Ọlọ́run ò ní jẹ́ kí ìmọ̀ àwọn ará bíbà yìí jọ, àwọn ìka èèyàn, àwọn ẹlẹ́bọ lóògùn tó jẹ́ pé wọn ò gbọ́ Ọlọ́run gbọ́. Èṣù gan pàápàá tó jó lórí wọn, wọn ò tún gbàgbọ́. Wọ́n kàn wà pé kán wá ba ìlú jẹ́. Ọlọ́run ò ní fún wọn ṣe gẹ́gẹ́ bí èdè tá ti pè síwájú. Gbogbo ìmọ̀ta lórí Nàìjíríà kò ní ṣẹ. Gbogbo ìmọ̀kímọ̀ lórí Yorùbá nation kò ní ṣẹ. Kò ní ṣẹ o. Kò ní ṣẹ. Lágbára ẹ̀jẹ̀ Jésù kò ní ṣẹ o. Kò ní ṣẹ. Lórúkọ Baba Ọlọ́run ìyanu kò ní ṣẹ o. Kò ní ṣẹ. Gbogbo èrò ọ̀tá lórí ilẹ̀ Yorùbá nation kò ní ṣẹ. Gbogbo ìmọ̀ta lórí Yorùbá nation kò ní ṣẹ. Sunday Igboho, lágbára Kristi Ọlọ́run ìyanu, Ọlọ́run máa lọ́ra ẹ̀mí ẹ̀. Bàbá wa Akíntóyè ẹ̀ ní ṣe lásán. Lágbára Kristi Ọlọ́run á lọ́ra ẹ̀mí gbogbo yín. Yorùbá nation yìí tí gbogbo wa ń lépa, lágbára ẹ̀jẹ̀ Jésù a máa borí wọn. Àwọn kan náà máa borí wa. Lágbára ẹ̀jẹ̀ Jésù, Yorùbá nation no going back. Tó bá gbé tọ̀hún wá, àwa náà ẹ̀mí máa tún dàrú mọ́ wọn lọ́wọ́. Tó bá tún gbé lè wá, ẹ̀mí máa tún dàrú mọ́ wọn lọ́wọ́. Ẹ̀mí mọ́ ti ṣe tán láti bá wọn ṣe meeting on the 7 yẹn, kò ní ṣe é ṣe fún wọn. Lágbára Kristi ọba ìjánu. Tó bá pé láti bá Yorùbá nation jẹ́, ìmọ̀ wọn ò ní jọjú. Lágbára Kristi. Sunday Igboho, ẹ̀mí mímọ́ máa sìn ẹ́. Wà á ṣàṣeyọrí, ò ní ṣe lásán. Tó bá pé bó ṣe jẹ́ pé inú kan ló fi ń bá wọn ṣe, tó
tán dẹ̀ fẹ́ ba gbogbo ẹ̀ tó sọ pé àwọn fẹ́ bàjẹ́ pé kò ní ṣiṣẹ́ tó bá sọ pé Yorùbá nation kò ní ṣe ṣe wà nígbà ẹ̀yìn ẹ̀ náà ti máa ṣe lágbára Kristi ọba ìyanu àfi kó ń tọ̀ òun kó repent ẹ̀yin èèyàn wa ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ bá wa share kẹ bá wa subscribe kẹ dẹ̀ like ẹ̀ Ọlọ́run á ràn wá lọ́wọ́ Ọlọ́run á kó wa yọ lágbára ẹ̀jẹ̀ Jésù Yorùbá nation no going back in Jesus name amen.